Oh, I go. MSP on the mix, baby. Say that good. Hear your voice. In the zanga. Shake it panza. 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 Uga mi piti panza, yeah. Oyente salsa. Talk about the ma ansa. Iku ogun apa kikoju, iku odo akpo muwa. What is it go kojuro? What is ona onirara? Wade area boys. Sadu boyi. Ile shati mere. E wa ta lo pe ke no. Now who call police now? Ṣá mo rí ta yẹn lọ pe ke ni. Ṣe bí àwọn lọ sọ pé kó set ó dẹ̀ set. Ṣé bá àwọn ọlọ́pọ̀gun tọ́rọ̀gùn? Wọ́n láyà láti wá sí Kàbá tiwa, ó yà lọ ká àwọn ọmọlé, ó yà kí wá ló fa ike. Kò yé mi o, kò yé mi rárá. Àkọ́tẹ̀ tí bẹ̀rẹ̀ ìjà, àìgbógun wọlé tán. Kéèyàn gúnyàn báyìí kẹ́jẹ́ máa tú bí omi. Kí ṣọ́ máa fò ń lẹ̀lẹ̀ báyìí. Kẹ́ tẹ̀ṣẹ́ bọ́nú ọ̀blàngátà ẹnìkan kẹ́ máa yọ pọ̀lú ẹ̀ bọ́ta. Àìbẹ̀rẹ̀ ní ti àti ń gbọ́ wà kí ló ń wà? Ọlọ́run ṣe onílà amóríta Yorùbá mọ̀ pé wọ́n ń dúró wájú ṣégè fẹ́ gẹ̀. Ọlọ́run. Èṣù gangan bàbá ti gbá wájú wọnú wọn ká gbẹ̀yìn jáde no time. Tí ṣe wà ń sìn ẹ̀gẹ́ orí mi kàn ń kakú ni à ń láti forí ara wa pamọ́ o because àwọn eke yẹn yìí máa wà ládùúgbò wọn máa wá wa kó má lọ di pé àmà lọ máa jókòó rojọ́ tí ò kàn wá. Ṣó lè bọ ọ̀rọ̀ ló sọ ó túmọ̀ sí pé mọ̀jà mọ̀sálà máa kíkanjú. Akíkanjú tó bá dẹ̀ mọ̀jà tí kò bá mọ̀ sá irú wọn máa ń bógun bòmí lọ. Èmi lè gúnyàn o bọ̀ ó jó lèmi o tó bá ti dọ̀rọ̀ eke. Ó ti lọ báyẹn finally kò sẹ́ẹ̀tì lónìí kò mí pé kò ní sẹ́ẹ̀tì lọ́la o kò sẹ́ẹ̀tì lọ́la kò mí pé kò ní sẹ́ẹ̀tì lọ́túnla ọmọ ta la wa oríta mẹ́ta tàtàràtà láti máa ń fò sókè tábàdẹ̀ ti gbọ́ sóbè ibẹ̀ làwọn máa ń kọlu à ń sáfẹ́ anybody èmi àtàwọn tèmi àgbọ́ kankan wọ́n ti gé tiwa lọ etí bí wọ́n ti gbàṣọ mọ́ etí tó wà ń bì Ọlọ́run àfọmọ́ tí yẹ bá fẹ́ bí mi tí ẹ bá jẹ́ lónìí ẹ máa jẹ́ lọ́la tẹ́ ẹ bá jẹ́ lọ́la ẹ máa jẹ́ lọ́túnla ẹ já máa lọ nu wo rẹ káwa. Ojú mi ó ti pẹ́ tí mo ti kú yọ pé yín tó tẹ̀ wọ́n lẹ̀ ojú mi gan náà wọ́n lọ ojú mi àbúlé kú ọmọ ìpínlẹ̀ burúkú ni àwọn ilé kú ẹ̀ ojú mi gan Ọlọ́run. Láì fi ṣe ètò máa bí báyìí sí tó máa rọtí lọ́nà lórí owó wa o. Àwọn bàbá mi sọ̀rọ̀ bí akálò lómi kí láì kírúkọ bẹ́ẹ̀. Last week náà bọ̀ rọtí eléyìí tẹ̀ ìmá mọ́ eléyìí ṣe bíríkìlà ó mọ́ owó wa ìwọ. Èmi ìmọ̀rúṣẹ́ olórí burúkú tí wọ́n ń ṣe. Ọkàn mi ò gbé fún ẹ olóburúkú ni ẹ. Òbí tó bá fẹ́ jẹun ọmọ lọ́jọ́ alẹ́ kó fòwú ọ̀tọ̀ òbí tó bí ìmọ̀ rẹ̀ tó sì tọ́ o àwọn ni wọ́n ń pè lóbi rere. Ìyá Ṣẹ́gun bẹ́ẹ̀ ṣe ń jó yẹn máa jó wọjà. Àwọn ìyá ẹ̀ máa jó wọjà. Ẹ̀yin ò tiẹ̀ níyà náà àwọn fáànù náà ló tọ́ yín àbí ṣé ẹ ti ń ya wèrè ni ṣé ẹ mẹ́tọ́ àwájú yín sá. Àbúlórí burúkú ni bàbá ọkọ mi. Àbúrò ọkọ ọ̀rẹ́ ni mo jẹ́ o. Ìyá ẹ wá ń kọ́. Kì í ṣe ju èmi tí mo respect ẹni ta ni ẹ mo fẹ́ mẹ́. Ṣáájú ni. Sóyè ẹ gbálẹ̀ ni. Ẹ sọ tẹ́ bá máa sọ kẹ́ kó ṣì lọ àwọn kọ́sọ́mà wà ń bí. Ṣèbọn máa tiẹ̀ tí wọ́n ń jókòó fẹ́ jẹ wọn ọmọ lèmi rí òun àtàwọn gáàngì rẹ̀ tọ́kọ iṣẹ́ tọ́kọ gbogbo ẹ̀ tọ́fẹ́ lọ jàmbí kan. Tí o bá ń ṣe olórí burúkú lẹ́yìn ṣe bọ́ ọmọ bọ̀dá iṣẹ́ kọ̀ọ̀kẹ́ tẹ̀lé lọ kán ti gun yín pa kán ti mọ́ ṣọrun yín kán ṣá kẹ́jẹ̀ tú. Wọ́n já ìsọrun bàbẹ́ ẹ̀ tó wò bí crayon ó yà wèrè ni ọmọ tó yẹ kẹ́ ẹ tọ́ kẹ́ ẹ lè jẹun alẹ́ bẹ́ẹ̀ ṣe wà àgbo yìí ẹ máa tawọ́ 102 years ni. Bí iṣẹ́ máa takú ni. Ẹ̀yin náà mọ̀ pé máa takú ni. Sẹ́lindí Òkòròdú mo fi Ọlọ́run búra wọn máa gún yẹ ẹ̀. Ṣé ó yà wèrè ni? Ṣé ọmọ mú ẹ jẹ́ sí ọkọ tiẹ̀? Àbúrò ọkọ mi lẹ jẹ́. Ìgbà náà wà ń kọ́ ṣé kò yẹ kó máa respect mi. Èmi máa respect. O tọ́ ọmọ yẹn. Ọlọ́run pàtí. O tọ́ ọmọ yẹn Ọlọ́run máa bójú ẹ̀ jẹ́ mi. O fẹ́ sori burúkú ṣá. O fẹ́ tọ́sí mi. Màá bò yín. Tó ibi crayon o fẹ́ tọ́sí mi. Màá gbọ́dọ̀ yín máa jáde lẹ́yìn. Ṣé òun ló ṣe sórí yìí? Ìwọ olómẹ́wé Akíntọ́lá ó fi ṣe jẹ́ẹ̀lì ó fi Akíntọ́lá ṣe jẹ́ẹ̀lì sórí multicolor braid nǹkan sẹ̀mí ẹ̀ ni so òbí èmi fọ́ fún ọ ni. Ìyá kàmọ́ tẹ jẹ́ ló kọ́ ló mọ̀ ẹ́. Kò gbádùgbò yìí ìyá kàmọ́. Ayé yín ò ní dáa. Ìjọba aláyé ṣe é gbẹ́mọ̀ jẹ̀bi wọn àwọn ọlọ́nà ọgbẹ́sù mi o wọ́n tún wá tẹ̀sù mọ́lẹ̀
ó sọ̀kò àṣìtánì ó délé olóhùn àtẹ̀sù òní ìṣùmọ̀ òun àtẹ̀sù òfà kọ́kọ́ mọ́ ìyàwó tó gbé sílé kan ìyálà ìyá èṣù ni kí n tutù ara ẹ ó ti lọ. ẹ wọ àlàyé kọ́ máa dúpẹ́ lọ́wọ́ ìjọba o ewúrẹ́ tó wọlé tó kágò lọ́rọ̀ wọn o. ó yẹ kó dẹrùn àmúso ni lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá. ẹ̀rùn àmúṣètùtù àlàyé jọgọ àwọn yẹn kẹ if no be governor who dem be ọmọ sáré kábàkábà. àlàyé wọn tún wá price wa lórí ìtàtù wọn bíbá yìí o ká náà dẹ ṣe kíni ká lọ sórí ìtàtù wọn ká lọ price wọn kọ́ lè mọ̀ pé kò ṣeré lérè bá mi. ẹ tutù ẹ mọ mi inú àgè ẹ bí kú ẹ wà ṣàbẹ̀gbẹ́ mo máa ń sọ fún yín ṣàmọ̀ ẹ pẹ́ wọ̀ wà ẹ̀wọ̀n wà fọmọ tí ó gbọ̀wọ́ o ìjọba ọ̀gá everybody o tí ó bá sí ọlọ́ọ̀jọba tí mo pè yẹn ni àti pé ọjọ́ yẹn wọ́n ní site wọ́n ní làákàyè pé abúgbìn yẹn lọ́wọ́ lórí tàwa tó bá jẹ́ bẹ́ẹ̀ níjọba ti rà wá lẹ́sìn àwa náà máa wà ń bẹ̀ yẹn àwọn máa lọ rojọ́ àwọn máa lọ bí ọmọ tí ó tó wà mo dẹ̀ máa ń sọ fún yín pé mo ò ní ráìtì mo ò náwó ọwọ́ ti dẹ́bi consentment o ẹ máa bì kú o. àlàyé ẹ ò ẹ fèmí ṣe kéèsì níwájú ẹ tí sáré jáyà mi sí o ẹ lè mọ̀ pé máa fẹ́ ṣòpó òun ṣe é gè á fẹ́ fọwọ́ kàn mí. wàá ṣe akọ́ọ̀fù rẹ́pì gbé wọlé. ìyẹn ló tún wọlé kò lọ ọmọ gbòòrò ni mí ráyé ni mí idán ni mí mo kì í ṣe òjì ráyé kì í ṣẹ́ẹ̀tì ráyé ọgbẹ́ up ìjà náà la máa fi yanjú ẹ̀ a máa jọ ṣeré fúnra wa ni a máa lé wọn a máa lé wọn a máa sáré a máa sáré bọ́ọ̀ máa rẹ nìkan síwájú èèyàn kan mo dà mọ́ ẹgbẹ́ lórí ìta tẹ́mi wá yìí àwọn ló máa kọ́kọ́ rẹ̀ ìjà náà la máa fi yanjú ẹ̀ a máa káwọn sókè ọmọ àmọ́ pàwọn lọ̀gà ẹ̀ṣá ìtutù nítorí ìjọba. kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì ẹ̀ náà mo yà ti máa ń wọ̀n ní ẹ̀pẹ̀ láwọn oníbùkún tó máa ń bá mi ṣe ṣé o fẹ́ sọ pé ọmọ bí kàbọ̀ ṣe jẹ́ sí mi tó kì í mọ́lẹ̀ tó fọ́ lórí bá. ṣé olórí burúkú ní ẹ̀dá ló ń bá sọ gbò yẹn ṣé tó ń jàkárẹ́ ó ti pọ̀ jù ni ẹ̀tọ́ wọn bẹ̀rẹ̀ tó ń gbá mi lóhùn pẹ̀lú àwọn kan sọ wọn gbá mi sọ wọn pé mo fọ́ orí ẹ̀ bíi tí ì pa gan. sọ pé dùdú ẹ̀ ńlá ta tí bá dẹ̀ ṣe wèrè fún mẹ́tọ́ ní. kò sí kan tó wá ṣe ọmọ tó jẹ́ pé mọ́mí wa fẹ́ dákẹ́ báyìí náà fà á lé mi lọ pé nǹkan kan gbọ́dọ̀ ṣọ́ bọ́ọ̀. ṣége mo ti rí ṣége ìyá ṣége ti fi ṣége hàn mí mo ti rí ṣége. torí kí ṣége kó bá rí ṣége mo lọ mú kúrò níbi tó ń gbé mo mú wá sí tòsí pé alice tó wà níbí báyìí màá lè máa mójútó mo gba yàrá fún ó wà ń bẹ̀. lẹ́sùn wà lé ayé wẹ́rẹ́ ọdún ẹ̀dí ẹ̀sìn pé mo fẹ́ lò kí ẹ̀ mọ́ bá tèmi lọ. good na ó wá ṣe nǹkan fún ẹnìyẹn inú wa bí ẹnìyẹn ó kì í gò mọ́lẹ̀. kí ni ìbá ṣe kí ni ọmọ kékeré ìbá ṣe. very good. tí ó wàá fa wèrè kan tó pé ẹ̀ lábí amọ tó dábì àgbà tí ó pàgọ́ mọ́ mi lórí. ṣó ń gbọ́. ìwọ jẹ́ kó délẹ̀ máa sọ fọ́ọ̀tì tọ̀dọ̀ fún ẹ. náà nígbà tí wọ́n ti fàgò yẹn tó ti fàgò yọ gbà tó bá ti fọ ó mọ̀ pé mi like àpá waste àpá waste means kéèyàn fọ́gò kó má lò ó nígbà tó mo dagbónú ni wọ́n máa ń pa ọmọ tó bá ti dagbónú ni sọ tó bá ti fọ́gò tí ò bá ti lò yẹ kó pa ni bóyá fọ́ yẹn gbà wàá gun lọ́rùn wọn kì í rí ọrùn stitch wàá gun iṣan ọrùn ẹ̀ tó bá ti lè gush out báyìí ó tán. bọ̀dá mi ẹ fẹ́ sọ pé mi next of kin yín ni sódà kí next of kin mọ̀ ní sódé Ìlọrin ni. èmi tí mò ń sọ fún ẹ pé o pàgọ́ waste ẹ ni o ti rí nǹkan tí mò ń sọ sí ṣé ká ní pé wọ́n ṣe nǹkan tó yẹ kó ṣe fún ni ṣé yẹ kó ì máa rojọ́ báyìí ṣọ́fẹ́jọ́ ṣe ẹnìkan mọ́. bọ̀dá mi bàbá ṣége láyé yẹn ní rí ṣége débi pẹ́ ìdéǹdè kí ló dé ẹ bá búrò yín mo jẹ́ sọ́mọ àlè ní yín ni. tó o dẹ̀ fẹjọ́ lé ẹjọ́ olóyè ibùkún iná lòrò tí màmá dákẹ́ sí ẹ lọ́wọ́ èèyàn kú lọ báyìí ara lè máa rọ́ọ̀ṣì wọn lọ o ìtún bí wọn láwọn nǹkan kan títí ó rò wọn lẹ́jọ́ àfìgbà tó dákẹ́ mọ́ ẹ lọ́wọ́ olóòpamọ́ mi. sori ko lórí burúkú ni ọkọ mi ọgbọ́n lórí burúkú abẹ́ mi ìlú dé. ẹspa ẹjọ́ tó sọ yẹn mo fẹ́ rán mọ́mọ́ làkà ni o àkọ̀run ó dùn ju táyé lọ wàláì ìmọ̀ àkọ̀run ní special flavour. ṣèbí kò tí ì pẹ́. kó ìpẹ́jù náà ké pé ìṣẹ̀lẹ̀ cut and continue náà máa ń pè é fi wèrè lẹ́hún ti lọ́n tiẹ̀ kí ló wà nílẹ̀ tí mo máa jẹ jàre bá ń gbé nǹkan tí màá jẹ. kí ló fẹ́ jẹ. èké ní ìsìn bá wà nílẹ̀ tí mo. gbé bí ọmọ kò jẹ ṣògbó lẹ ni olórí burúkú. kí ló máa ń ṣe ìyá ṣége tó ń máa ń ṣe báyìí. ṣé mi bẹ́ẹ̀ gbóúnjẹ ìgbà tí mò ń pè é láwọn pẹ̀kọ́ mọ́tò àwọn sọ ìbẹ̀lẹ̀ kí ló ń ṣiṣọ́ dá mi lóhùn. tí mi bá dẹ́ lọ́rọ̀ ọmọ tí ò tó ẹ̀rọ àwọn ẹgbẹ́ mi ń pè lónídùúró náà ṣé ò lè ṣó nídùúró mi. kò sí wàhálà ẹnìkan bímọ lé kejì wọ́n ti gbé bí ọmọ ọ̀dẹ̀ bẹ̀rẹ̀ lọ pé kò jẹ́. ṣọ́ máa ń jẹ bí ọmọ lọ́dọ̀ yìí ni àbí pé. lẹ́ẹ̀kan sí.
Wo máa ń ṣe nonsense ìjà bá mi get anything mi ò mind mi ò ní choice now. Ó bá jẹ́ àmàlà ó bá jẹ́ ntì òkèlè ṣá mo like. Ajé máa ṣí ẹ pa ni. O mọ yago tí mo ti dé bíbà tí mo ti ń tajà. Olórí burúkú àbúrò ẹ kọ́ ló dàbí irú tí customer fi kú. Kò dẹ̀ ní dá fún ẹ. Kò ní dá fún ẹ tó ní ẹ. Kò ní dá fún 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 ẹ. Tó bẹ níjọ́ tá a ṣe mọ̀ mímọ̀ ẹ wọ́n láì kò ní dá fún ọ. Òkú ló máa pàjọ́ tí mo gbà fún ẹ pé kó lórí burúkú ẹ̀ gan máa fẹ́ mi ṣá. Èmi. Wọ́n wà nú èèyàn. Èmi dán gbà tí mò ń jẹ́ dán. Ìwọ táwọn ẹbí ẹ wálé tó lè rówó múlẹ̀ àbò gbàgbéjọ́ introduction mi. Ok, yín ò sọ pé broke tó dé. Ṣé tó bá ti wá wálé àná ọ̀ máa tọrọ owó ni? Kí ló ṣẹlẹ̀ ọkùnrin bá ó máa ṣe dé ọmọ ti pè fún gbòòrò. Ó dé sùn gbòòrò kẹ̀. Níbo lè sùn ti ń bọ̀? Níbo lè sùn fẹ́ gbà wọlé? Ayé wọn ti fọ́ fún gómìnà lẹ́nu bẹ́ẹ̀ yẹn wọ́n ti gbọ́jà ẹ lọ́wọ́ ẹ̀ o. Ẹ̀rọ tó yẹ wò, àgbọ̀jà ṣégèkè. Ọmọ àwọn ẹlẹ́gbàá dùn. Wọ́n ti tọ́ ṣégè, wọ́n dẹ̀ máa rí ṣégè bá ń sá. Ọlọ́sẹ̀, àwọn máa ń check out go collect. Go collect. Who price must pay? Èso obè. Àwa wà ọ̀tájọ́. Àwa wà ọ̀tájọ́. Ta ló ń bẹ? Lápá bó. Lápá bí. Jeff. Hello ọ̀dọ̀. Fọlákẹ́, níbo ló dà? Mami, ẹ fi mí lẹ̀ lẹ́ lọ́ price. Níbo ló dà bó ló ń lọ? Àwọn wo ló price? Mo ṣe dé ìsìn tó láwọn kan gbé ẹṣu bí wọ́n nù ẹ̀. Wọ́n ṣí ẹ́ léṣe wo gbogbo ara ẹ̀. Ó dé ìsìn mo tó fẹ́ gbogbo jẹ́ ká lọ police station. Ṣáyìn lè fẹ́ gbèjà ara yín ni àbí kò sí ìjọba ń lù? Ṣé kí òde fọmọ mi lọ́rùn sílẹ̀? Ṣó fẹ́ pa mí ni? Fọmọ mi lọ́rùn sílẹ̀ jẹ́ kí n jèrè ẹ. Gbígbọ́n mi yẹn máa fọ kò sí ọkàn máa lọ rí máa bọ̀ rí ìkọ́ bá ara ìkọ́ ìkejì rẹ̀ sẹ́ wọ́n ti price ẹ̀ kọ́ pay ṣé àní pay fún wọn. Ṣó máa ń sun ẹran mẹ́ran kíkan kọ̀kọ̀ pa ni? Òde fọmọ mi lọ́rùn sílẹ̀ jẹ́ kí n jèrè ẹ. Fọmọ mi lọ́rùn sílẹ̀ lọ́ọ̀bì kankan lé ní o. Mo máa pa mí ní kọ́ pẹ́. Ìyá táwọn àtọ́ ló wà nílé ẹjọ́ ẹ ṣàánú mi o. Ṣẹ́gẹ̀ tí mọ́mọ́ mi lọ. Ṣẹ́gẹ̀. Oji. Àfà. Ọmọ ẹrú tiẹ̀. Ń dúró látẹ̀kàn. Ọmọ wèrè. Láàkùn lẹ́yìn. Wàá gba ìjọ yẹn lélẹ̀. Wàá gba yìí. Ọ̀ṣáàrí kó gbé wait. Wà á bẹ̀. Àìṣe yẹn náà ni àbí. Ọmọ ọba ọ̀ṣáàrí pé náà gbé wait. Ìwọ náà ṣe mẹ́wàá sí i kò jẹ́ ká fílẹ̀ bẹ́ẹ̀. Ayé àdéhùn làdéhùn mi ò lè ṣe mẹ́wàá a ti sọ. Sọ̀yà ọmọ kan tó bá ṣẹlẹ̀ ṣe sórí òpè mi yẹn. Òpè ó yà ó sí èrè má tẹ̀. Filẹ̀. Díẹ̀ tó ní nǹkan náà. Àjẹ́. Ó ti yẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀. Ọmọ ọba ọ̀ṣáàrí kò ti tẹ́ tàwọn tọ̀gà. Ó ti yẹ bọ̀ ó máa tẹ́ ti mẹ́yìn náà ṣáàmọ̀ pé mẹ́yìn náà ló mojú bẹ̀. Lóní kan gbé ẹ débẹ̀ ó ti yẹ bọ̀ mí ìfọ́fọ́ láàmú wọn kó máa ṣe sẹ́ ọmọ ọba. Àmẹ́ni ọmọ ọba ẹ ṣe náà ṣe báyìí. Ẹjọ́ wà ní ó ti yé yú ẹ méjèèjì mọ̀ bẹ́ẹ̀ máa yanjú ẹ̀ lára ara yín. Ọgẹ̀dẹ̀ òun ni ẹ. Ó tẹ̀ sí dùn ó ti dùn. Mẹ́ni a máa ríra. Ló wà lá ọmọ ọba àgbáyé ológo. Ẹ̀yin ọmọ ọba ẹ wá. Lógo Ọlọ́run. Ṣá. Ní sùúrù fọwọ́kẹ́ yá balẹ̀ kí ló ṣí à.
ó dà kọjá yẹn gan máa ń disturb brain yẹn. bóyá àwọn náà fún mi lákàntì ẹ̀ yẹn ṣe tọ̀dọ̀ ti tiẹ̀ fún mi lákàntì ẹ̀. ọmọ ọba mú àkáǹtì wa kí ṣòwò ẹ ṣé mo ní káàṣì lọ́wọ́ bí ni. àṣekọ́lá náà farabalẹ̀ bàbá ọ̀gẹ̀yẹ máa ṣòwò yẹn kí ló ṣe é tó ń gbọ̀n báyìí. àkáǹtì mi tó wà lọ́wọ́ ẹ̀ ṣe sínú ẹ̀. ìkọ́ni máa sọ nìyẹn. ṣe sí àgèsì gé dáadáa má lọ rí ipò. kí ló ṣe ẹ ṣé wọn bá mi fà á ni. má lọ rí ipò. ṣé kájọ fàágùn gbà ẹ. wá ó máa ju àwọn lọ. mélòó ni àfẹ́ wọnú mi lọ ni the sky is blue o. àwọlá àwọlá wà á bẹ̀. Ọlọ́run. After God. àwọlá wà á bẹ̀. o ṣàmọ̀ wọn ṣọ́ọ̀ṣà lódò kí làbẹ́ máa mọ̀. Ọlọ́run sà. wà á bọ̀ bá ara rẹ sí fọlọ́hún. àràbà tẹ́ fọlọ́ ọlọ́kọ́ mọ́mọ́ ṣàdúrà ni. tí wọ́n bá ti kọ̀ gírì ó máa fèsì yáyìn òkú pààyà láyà anybody. wọ́n kọ́ máa dáàdì gbádùn. ẹ̀yin kò ní gbádùn. gbádùn jẹ́ gbádùn. àwọn tó wọ́n ní ẹ̀rí àdúgbò ìjà yìí ìbò ìrẹsẹ̀lẹ̀ ìyá náà yà yìí. Olúwaṣẹ́gun abájọ tọmọ ìfilọ rìn ní ìmọ̀ ara ẹ̀ sí ségè àṣeṣégé promax lọmọ ìmọ̀ dáhùn. tó bá ti sun ọmọ nínú dánfó ìyakuya ni mọ́ ya o àtìgbà tá a ti bí ọmọ yìí lọ́jọ́ némì èmi ti mọ̀ pé wéèrè lọ́mọ yìí ò yá tó bá dàgbà àwọn tó ẹgbẹ́ òjò rọ̀ǹjọ súná rẹ̀ bàbá rẹ̀ owó díje san ìyá rẹ̀ pẹlẹgbẹ́ wọn wá everything ṣẹlẹ̀ àpẹẹrẹ lọ́jọ́ súná ọmọ yìí òkété la pa ọjọ́ yẹn mo ti mọ̀ pé wàhálà máa ṣẹlẹ̀ èmi tí mo tún káwọn ẹlẹgbẹ́ wa kájọ wá jẹ sàárà kájọ wá jẹjẹ wù àwọn ọ̀rẹ́ mi tún disappoint mi mo ti mọ̀ pé this boy is a disappointment ní ìdọ́dọ̀ ìyá rẹ̀ máa lọ bá fa wàhálà kò wú ọmọ sọmọ ìlà ọmọ wèrè lówó fún bọ̀dá mi àbúrò tiẹ̀ ti ya wèrè gan ni. Sùn ẹ pa ọjọ́ bá ń bọ̀ kẹgbẹ́ já ó ti la fi run street. tani yẹn ẹ wọlé. ẹ kalẹ̀ o bàbá mi ṣe ìwà dáadáa. orúkọ mi ni Lanre Titu láti State CID. kí ló ṣẹlẹ̀ ọlọ́pàá mi ń ta gbáná mi dẹ̀ ń ta mọ́ọ̀lì mi ń ta bàbá mi ń ta ju gbogbo lọ. ṣẹ́yìn ni màmá ṣége. èmi mo bì ṣége ṣètìrí ṣége bá ń sá ni. òun dà. ẹ mọ ibi tó ń wà ní ó wà ń bèèzì ẹ ẹkùn ọkọ òkè ọba ìlú kan nìyẹn ọ̀gá kan ọmọọṣẹ́ 6 billion. àti wá dé bèsè ààrẹ ẹ̀yin máa ní láti tẹ̀lé wa dé àgọ́ wa tọmọ yín bá dẹ̀ yọjú sí wa ẹ máa padà lọlé. aláì ìka tó bá ṣẹlẹ̀ ọba ń gé. láti bá ṣe. please from where. ẹ ní láti respect ara yín kò dẹ̀ sáyé fẹjọ́ wẹ́wẹ́. move madam. ẹ ti dà bàbá ẹ̀ rí. bàbá ẹ̀dá bàbá akínni. ẹjọ́ ẹ má bínú ẹjọ́ tó Ọlọ́run torí òun náwó ń sìn bí ìgbà tí ẹ̀yìn Peter tó ń fi Jésù hàn Ṣẹ́gun lèmi bí mi ò bí ṣẹ́gẹ́ ẹjọ́ tó Ọlọ́run ẹjọ́ kí ló ṣẹlẹ̀. sir you are under arrest. Please move. ẹ máa pè mí pẹ̀lú ẹ̀ lọ wọ́n ló bí. Move please. Please move. Sir. Sir. Ṣégè ṣé báyìí máa wò gan leléyìí ni ṣé báyìí máa wò gan leléyìí ni kí la máa ṣe sí ọ̀rọ̀ bàbá Ṣégè àti ìyá Ṣégè táwọn èké kó yìí ṣé báyìí máa wò nìyẹn tọkọ kó wọn bí èèyàn lásán àwọn òbí eléníyàn dẹ ni. ọ̀kẹ́ gan máa ń fọ́n bó gbà mí. ókè akọ̀sọ́pá fẹ́ lọ jà fẹ́ lọ pọ̀ṣẹ́ àti pọ̀ṣẹ́ àpá anybody àgún anybody the next thing àwọn ike wọn ti ń lọ sílé ìyá mi àti bàbá mi wọn ti lọ mú wọn ìkan tó wá ń dùn mí lélẹ́yìí ọmọ ìyá mi káti ẹ̀ gbà pé bàbá Ṣégè ó ti ń dọ̀lú ẹ̀ ìyá Ṣégè tó bí Ṣégè ṣe ẹ káwọn ike dọ́dún ẹ̀ kọ́dẹ̀ ni ó yá kó wọnú mọ́tò kó dẹ̀ tẹ̀lé wọn just like that ó yé mi náà ó dùn mí wọnú ṣan o Ọlọ́run sẹ́ẹ̀. ìyé mi náà kàn dẹ̀ kó wọn bẹ́ẹ̀ àmọ́ èmi ń rò nǹkan kan o Ṣégè mo kàn fẹ́ mu wá bí àbá ni o mo tébù ẹ̀ síwájú ẹ̀ ní ṣáádò mi o mo ń fi pé bóyá
ká gbé súnmọ́ honorable. Ká ta sí ká clean ṣì mọ́. Tá bá súnmọ́ irú honorable yẹn ń sìn yóò máa pàṣẹ láti ilé ńlá wa ní bóyá ẹ ṣílẹ̀kùn á dẹ̀ ṣílẹ̀kùn. Honorable Ajilo àbí. Ọ̀rọ̀ wà nù nǹkan tó sọ bọ̀ ó mọ̀ pé àwọn politicians yẹn wọ́n máa ń fọ́n bùn gbà mí wọ́n dẹ̀ máa ń fọ́ ni. Tá bá lọ sẹ́nu gate ẹ̀ tá lọ kan lẹ̀kùn sí pa nídìí ẹ̀bẹ̀ tó bá lọ pa àwọn eke pàfẹ́ wá pọ̀ ṣeun pàfẹ́ wá rọ̀bù ń mọ́lé ńkọ́ tó bá lọ rà wálẹ̀. Ṣége ìwọ fọkàn ara ẹ balẹ̀. Báwo lọ ní rébù ṣe máa fẹ́ lọ tì wá mọ́lé? Látàyé báyé o ní àwọn politician àtọmọ ọ̀tá ti jọ wà tó ti jọ rẹ́pọ̀. Number 1 politician, number 2 lọmọ ọ̀tá. Ó nídìí wa báwa náà ṣe nídìí ẹ̀. Òun gan nídìí àwọn ajú báwa ṣe nídìí ẹ̀. Lọ́sà fẹ́ bá jókòó sọ́fíìsì ni. Without àwa wọn lè exist. Àwa lè exist without àwọn. Ní ìdán tó máa ń lò tó máa ń ṣiṣẹ́ fún wọn. Ọlọ́run. Ìdán mi ọ̀rọ̀ wà nù nǹkan tó sọ yẹn mo dẹ̀ kó jẹ́. Mo máa reason matter yẹn. Ṣé gé ni sí àwọn ọmọ ìwà pa mi Ọlọ́run jọ́ kan sí à. Fọlárin o tí understand nǹkan tí mo ń sọ sẹ́. Jẹ́ understand. Anita bá ti débẹ̀ máa sọ kankan. Okay. Gẹ́gẹ́ bí olóṣèlú táwa méjèèjì jẹ́ nínú ẹyin ojú ẹ̀ tó bá ń wò wá ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú máìdẹ̀. Ṣé kò wọ́n á gba owó tó tó bẹ́ẹ̀ lọ́wọ́ wa torí kò fẹ́ fún wa ní political position kò dẹ̀ ní fún wa àwa ti wá sí free. Ìwọ ló mọ̀ free yẹn gangan ló fẹ́ káwa bọ́ sí i èmi ò ní gbà má wọrí bọ́mọdé bá gbogbo nǹkan. Tálẹ̀ wá. Bàbá ẹ̀ ló mọ̀ sọ fún aláyé pé ṣége ló ń béèrè wọn. Ṣége ìpè Haúsá ló ń jẹ́ ṣége bàrákìlẹ̀ wọn á ń bí. Wà á kí ló ń ṣe ẹ́ tó ń ṣe wọ́nranwọ̀nran lọ dárúkọ ṣége. Ṣége kọ. Ó wà wájú ọ̀gá èmi aláìlétí o. Wá kántálá. Ọlọ́lá jùlọ. Ló ṣẹlẹ̀. Oníṣègè bàrá ò bá ń sá làwọn ń jẹ́. Kó o lójú ẹni jẹ́ kéde. Àbá ẹ̀mí ni yẹ ojú mi rè o àbá ojú mi rè o. Ṣége má bọ̀. Ṣége ni o. Ṣége ni o. Ṣége. Ṣé ó lè bọ̀? Tántálá ìwò dáyọ̀mọ̀ ṣége nìyẹn. Wọ́n ti sí gboko dúró ń bẹ̀ wọ́n ti sójú ọ̀nà ní rárá ibo ni kán wá ti sí. Choice àbá mi àgbà Honorable Ajilo. Ṣó lè bọ̀. Àbá. Ṣó lè bọ̀. Tabari gbé ìkarahun àtẹ̀lé. Bẹ́ẹ̀ ni mi lè filẹ̀ ọlá tí ẹ̀ làwa fi mí. Ṣége ò sá fún mi kí ló dé. Aláì àfẹ́ bírèkì rules ni ẹ̀mọ̀ pẹ́yìn olóṣèlú rules máa ń wà yẹn ni ò jẹ́ kákọ́ lè máa kú gírí wá sọ́dọ̀ yín àbá. Èmi ò ti géètì ilé mi tí bá ti géètì ilé mi ni wò ní láǹfààní àti dèrò ibi tó ti fẹ́ tiẹ̀ padà yìí. Mi sọ fún ẹ Honorable ti wà tó máa ń ṣe tó dáa ọ̀gá. Wọ́n gbogbo ìgbà tó bá wù yín lé láǹfààní àti wà ìgbà tẹ́ tí wàá dé yìí o ohun ọmọ yín tẹ́lẹ̀ ni ó ti mọ̀ yín. Ó ti máa mọ̀ yín sí. Kò lè dá yín dúró mọ́ láti rí. Mo ṣe gé tẹ́lẹ̀ ní ọ̀túnba. Honorable. Ṣé o sì ti mọ̀ rí ẹ? Mo ní ìdí ìrànlọ́wọ́ yín ni o. Transformer ti wà ọ̀gá tí ò bá ti sẹ́yìn kò lè síná gbogbo àdúgbò yìí o ẹ̀yin ni everybody rọ̀ mọ́ ẹlẹ́dà. Ẹ̀yin gangan ni tọ́nà àgbà. Ilẹ̀ ọ̀gá. Honorable Ajilo. Àgbà mo ní ìdìrànlọ́wọ́ yín ni tí ń ṣe sọ ìjọ̀gbọ́n kékeré kan lákọlọ́ fàjọgọdọ̀ nínú àdúgbò kékeré. Wọ́n ṣe lọ mú ìyá Ṣége àti bàbá Ṣége ní ìjọ̀gbọ́n kékeré ní aláya àdẹ̀páyà àbí sápáyé níbo kò sẹ́ni kankan tó jọ o níbo. Wọ́n mú ìyá àti bàbá ẹ̀ tálẹ́ pa. Pààyàn. Ẹnì kankan ò jọ́n aláya bá mi pòkè o. Daddy. How are you there? I'm fine, thank you, sir. Honorable. Josh and I are ready to leave. Really? Yes, sir. Oh my God. Hello, how are you? Daddy, Sheroti, Bobo tí mo sọ pé ó help me lọ́jọ́ sí, baby. Can you remember? Sherry, inú grandma máa dùn gan tó bá rí ẹ. Èmi náà ti wò bẹ́ẹ̀ náà nítorí mo ṣe wò pé jẹ́ kí n kọ́kọ́ wá kí wọn náà kí n yà because tí n bá sọ pé kí n lọ sílé náà I'll be so tired I won't be able to go out again.
So I said I must see her first. I'm so excited to see her too. Honestly, I'm sure we won't wait, right? Kò bẹ́tẹ̀ láàrin eléyìí o. Táyà kan gáàsà lọ́wọ́ láyé lè lọ crayfish nù. Ọlọ́run ṣe yára gbé súnmọ́ wọn àìbá o. Ẹ lọ mà. Orí lágbára díẹ̀. Yeah, thank you. In fact, ó lágbára. Ole! Oh my God, Ole! Ole! Oh Jesus! Hey! Ara essa cheguei. Ọ̀ṣẹ̀ eléyìí. Bami akọ̀wé sáré ọ̀sùn lọ ni àti pé ẹnu gbẹ akọ̀dé ká ṣe é ká fún bàtà sẹ́nu bàbá. Ẹ lọ jalè inú ghetto àbí mi tí èmi lẹ ń dúró bá tọ́jà ìyá yín fẹ́ fojú sunkún yín ṣá. Sàṣẹ́gè Sàṣẹ́gè kò rí bẹ́ẹ̀ Sàṣẹ́gè Ọlọ́run ṣe kákan wá ọkọ̀ jẹ ni ayé ọkọ̀ jẹ wọ́n ṣẹlẹ̀ nìyẹn. Ta ló ní báàgì nínú yín? Ó yá gbé báàgì ẹ̀ fún kó dẹ̀ sọ fún pé sọ́ọ̀rì. Gbé báàgì ẹ̀ fún. Jẹ́kì báàgì ẹ̀ wò tí wọ́n yọ kankan bẹ̀. Chokpe, yes, there. Okay. Kò sí wàhálà ilé máa lọ́n tí. Thank you, sir. Thank you, sir. God bless you. Tí wàá lè Sàṣẹ́gè, bàbá àtọwójú. Àbàmì àtọwójú yìí. Ẹ máa ṣègè. Ẹ mọ̀ pé mo ti wọ́n ọ̀nà yín pé kẹ́ má máa jalè inú zanga yìí mọ́. Mú fún mú wọn tẹ̀lé mi. Ọdún kan lọ gé wa. Pẹ̀lú kó wá ní lọ ṣe mí, simply because you are gone. Ikú dé. Inú mi ikú dé. Really? If not for him that day. Ìkọ́ tá à ń sọ ikú làbá máa sọ ọ́. Ọmọ olóore bóun ṣe máa ń ṣe tí ẹ nìyẹn ṣoréṣoré ní. Nọ́mbà wa ṣége ẹkùn. Àbá ṣége pẹ̀lú gbogbo rádaràda tó wà lọ́wọ́ ẹ̀ táwa mọ̀ ó dẹ̀ fọwọ́wọ́ mọ́ lọ́wọ́. So ìwọ ló help ọmọ mi lọ́jọ́ sí. Ọmọ yín ni aláyé. Eré uni nìyẹn. Àgbà mi rẹ̀ wá mọ̀ pé ọmọ yín ni Ọlọ́run. Èmi kàn ṣe tèmi ni mo rí pé àwọn ayé yẹn wọ́n fẹ́ gbé lẹ́sẹ̀ sókè mo dẹ̀ pé ọmọ ló rẹwà báyìí kọ́ máa ṣe kà fún. Wọ́n kàn ṣe kínní yẹn fáwọn. Àbá. Ọ̀gá. Ṣé o mọ̀ pé ọmọ burúkú ni Ṣẹ́gẹ̀? He's a bad boy. Bó lọ́jọ́ tiẹ̀ o, dára àwọn ọjọ́ tiẹ̀ lórí. Àbá. Ọ̀gá. Àbá. Ọ̀gá. Bó ṣe wà yìí, adùnbárìn ni. Èèyàn tó ṣe é fọkàn tán ni. Nínú fámìlì wọn nìkan náà gbójúlé. Ó lè yọ ojú ẹ̀ fún èèyàn. Bó ṣe wà ṣé màá kàn dédé wá gbàrú àwọn èèyàn láìpẹ́ kan wọnú ilé mi for what? Tún wo bó ṣe dress ṣe báwọn tó kù tán ṣe ń kà. Babe, can we go now? Okay, yeah, Daddy. I'm arranging, sir. Uncle can take care, sir. All right then. Wo ìwọ bọ̀bọ̀ yìí kò ṣọmọ mi jẹ́jẹ́. Ṣọmọ mi jẹ́jẹ́ kíá. Okay? Dòṣe, sit down. Oya. Oya wa, jókòó. Showboy. Aláì ní ká jókòó pé ká ṣe bó ṣe wà. Honorable. Àbá. Nẹ́sọ̀rọ̀. Ó máa dàlú ló kó dálẹ̀ lu àbí kẹsẹ̀ yọ. Ó sàmọ́ yín ni. Má sàmọ́ mi, ilé ló wà. Ó ti la fi run street lórí ìta fọ́gò ní gbàgede bọ́lá. Ṣẹ́gun. Abẹ́ mò ń gbọ́ kí ló ṣẹlẹ̀ ṣé mo dákú ni? Mi ì dákú. Ikú tó dá yìí ojú kó dákú lọ. Ẹni lọ ló bọ̀ lọ ń sọ ẹ ti lọ ń sìn ẹ̀yìn àtìyẹ́ ẹ ti dé. Mo dẹ̀ wá pé kí n wá kí n sílé mo débí látàárọ̀ ẹ̀ ń ránjú bí nìjà. Abẹ́ ẹ̀ má máa ṣerú nǹkan bẹ́ẹ̀ kó lọ́fà. Ẹni lọ ló bọ̀. Ṣé Saudi la lọ ni àbá lọ Jerusalem? Àbí ṣé nǹkan tó sọ yẹn jẹ́ bí ọ̀rọ̀ rẹ̀? Ibi tẹ́ lọ yẹn làwọn tèmi lọ máa ń pè ní Saudi. Ṣé pé nọ́ọ̀sẹ̀nsì nǹkan tó ń ṣe?
ṣé pé nǹkan tó ń ṣe nonsense ni tí ò bá rèèyàn bá ẹ sọ máa bá ẹ sọ lẹ́ni kó dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe ó dẹ̀ pé ò mọ̀ nǹkan tó ń ṣe gan ṣé wà nìkan lọmọ tó wà láyé ni èní tètè jìn sọ́fìn ọ̀la tètè jìn sọ́fìn ṣé tètè nìkan ló wà lọ́fìn ni. èwo ni gbogbo tètè tà ṣùn tẹ́ ń lò fún mi yìí bàbá yẹn káyìn náà kí ni gbogbo eléyìí ẹ lọ ságodo ẹ dé mo kàn ní kí n wá kí n sílé màmá mo débì ń sìn ẹ o bàbá ẹ bọ̀ yín vibrate mi láìkí ẹ o àbẹ́ ò yẹ kẹ́ máa pọ́n mi lé àyè tí wà á ń sìn yìí mo deserve respect o ọ̀dẹ̀ náà tí o bá ń ṣẹ̀yìn lẹ́bí mi kẹ̀kẹ́ mọ́ olórí oko àbà kan ni mí náà ọ̀gá àwọn ọmọ kan ni mí àwọn ọmọ títì àwọn ọmọ tó ń pé wọn kì í súnlé ẹni ibi ẹ̀ tílẹ̀ bá ṣu wọn sí lọ́ máa sùn èmi lọ gá àwọn ọmọ olè ẹ̀ka ẹ̀ mọ́ máa ṣe bẹ́ẹ̀ náà àwọn ọmọ mi tó ń yin tàtàrà tó bá rí yín sìn tẹ́ ẹ̀ ń ṣe báyọ̀ kàn máa ṣe tàkò fún yín ni mí láìkí ẹ̀ ìyẹ́ ìwọ ọmọ bóyá lọ bá sọ̀rọ̀ náà ẹ lọ ságodo ẹ dé ń sìn mo ní kí wá kí n pẹ káàbọ̀ ọ̀nì náà sọ ọlọ́run ó yẹ kẹ́ máa fi yẹ sà tẹ́ bá fẹ́ máa bá mi sọ̀rọ̀ ọlọ́run sá ṣégè ló yẹ kẹ́ máa sọ. kò ní dáa fún ìyá ìfọ̀rọ̀ tó ń sọ yìí. kò ní dáa fún. torí pé èmi kọ́ ni mo sọ̀rọ̀ ọmọ ló sọ̀rọ̀. ẹ wo gbọ́dọ̀ wọn pé ọmọ sọ kókó bá yá ẹ ó wà ń bí ogbẹ́nu òsì kalẹ̀ òun sọ fẹ́mi pé èmi ṣe máa sọ pé. ẹ máa fi sá sí ni sá ṣégè sá ṣẹ́gun bóyá ẹ kó máa lọ nìyẹn nígboro ẹ mọ̀ kò tí wàá sìn ni ṣé ẹ mọ̀ kò tí wàá ṣé kí ní kàn ẹrùkú fọ́gùn takẹ́ Mahmood ṣẹ́gun. wá ń bí ọkọ mi. a máa ń pààrọ̀ ẹnu ẹkùn ló kó wa lọ àwọn ọmọ ó ti lọ náà. ọgbẹ́ yín wọ sẹ́ẹ̀lì ni ìgbà tí òjò pé gbé kí owó. wọ́n ní kí wọ́n lọ ti màmá ẹ̀ mọ́sẹ́ fi ṣe débẹ̀ lọ́dọ̀ àlejò káwọn kí n tó mọ tó ṣẹlẹ̀ gbá lẹ́yìn ọ̀run. àlejò ẹ̀yin gan ẹ ti dáhùn pé àlejò sípàlà pàbó àlejò wáìn. abiamu ni wọ̀nyí tó ń dún bí àwọn téèpù 1943 tó máa ń lo késẹ́ẹ̀tì oní ojú white tó máa ń fọ́ róòlù báyìí tó máa ní oko késẹ́ẹ̀tì mi ọ̀rọ̀ ló ń sọ yìí. ẹ gbàgbé pé ẹ jẹ́ bàbá mi orí ń ta mí o orí ń ta mí náà orí ń ta mí ara ń yún mi mi ìgbọ́ kankan wọ́n ti gé tì mí lọ èmi ṣégè bá ń sá torí bá yẹ ọmọ bóyá lọ já sí náà èmi sẹ́ẹ̀tì àwọn ṣẹ̀gẹ́ bẹ́ẹ̀ ń sìn. torí bá ti ń ta ẹ tá a bá yún ẹ kòkòrò inú ẹ̀jẹ̀ ló ń dẹ̀ láàmú ọ̀wà láì tí méjèèjì bá ń ṣe papọ̀ kòkòrò inú ẹ̀jẹ̀ ni o. máa ṣó ṣégè bá ń sá fọkọ ẹ̀ sìn máa ṣó ṣégè bá ń sá fọkọ ẹ̀ sìn máa pa àwọn ọmọ mi ta máa ṣó ṣégè bá ń sá fún ẹ̀ sìn. èmi. ọlọ́mi níwò pé wọ́n ló bí mi ó yá bàbẹ́ ẹ̀ máa ṣó ṣégè kò ní dáa fún ẹ bàbẹ́. kò ní dáa fún ìyá ẹ lágbà Ọlọ́run lọ́la pé ìyá ẹ wà lójú kò bọ́dẹ̀ sọ tó le tó wà. bàbẹ́ òun bẹ̀ mọ́ sọ fẹ́ pé sísè kò ní dáa fún ẹ bàbẹ́. kò ní dáa fún ìyá ẹ. kò ní dáa fáwọn tó ní ẹ. tó ọmọ mi ní ẹmí òde lè má bó ṣe ń bí mi nínú mi ò lè má gbé ẹ ṣé pẹpọ kò ní dáa fún ìyá ẹ tó bí ẹ tí ò tọ́ ẹ kò ní dáa fún ìyá ẹ. kò ní dáa fún ẹ lórí ìjókòó wọn lẹ. Ògún ló máa pa màmá ẹ tó wà ń sáré àtàbúrò dádì ẹ tó ń gun kẹ̀kẹ́ lábúlé tó ń tẹmu ikú ló máa pa wọn. máa rí bàbẹ́ máa rí máa kò sí wàhálà ó máa rìn inú àdúgbò ó máa rìn inú woro máa kàn ní kó ṣe fún ẹ bẹ́ẹ̀ sàn ọmọ sí bàbá wọn máa ṣe kékeré fún ẹ táǹṣó. fún èmi wọn á ṣe táǹṣó fún mi. ń ṣẹ́jú ẹ̀ àṣẹ ni ọlọ́run ló mọ nǹkan tó jẹ́ kí n tẹ̀ dùbúlẹ̀ fún pé tàbí kò sí wàhálà olóòfin ṣù lábúlé ẹbí bá lẹ̀ ń tagbó ìyàwó ẹ̀ ń tò gbogbo ọmọ gan ọjà gàbá ata wà lóòfin iṣu ti wá pẹ̀lú ẹ̀ yìí ń ṣèsìn lọ ṣẹ̀ṣẹ̀ máa gbé àwọ̀ ọmọ ọlọ́run wọ̀ ọmọ èṣù ní ẹ́ láti lẹ̀. ta ló fẹ́ jẹ baálé orí burúkú lẹ́jọ́ ń jẹ ṣé ok inú mi ti ẹ̀ dùn inú mi dùn pé ó mọ̀ pé ọmọ ń gbowó ta ìyá ń tò gógó ṣé tí báyìí pé wọ́n jẹ́ abiyamọ tó ní làákàyè tí n bá tiẹ̀ sọ̀rọ̀ kan tó bá tiẹ̀ ní mistake àásọ létà tó ń bá lọ wàá correct ẹ̀. nǹkan tó máa ṣe ilé bàbá ẹ̀ máa rí létà ìyá ẹ̀ máa rí bọ́ ìyá ẹ̀ ṣe rí ẹ̀yin gan ẹ̀fọn ń bù o gbogbo àwọn tó ń lọ yìí yẹ ẹ̀yin based on bó ṣe ń lọ lórí street ẹ̀yin mọ̀ bóyá ń lọ ju burai lọ ẹ understand bóyá ń bá mi sọ̀rọ̀ yẹ kẹtẹ àṣírí ni bura ni mo máa pè torí mo ti ń bínú ìyá ẹ̀ bura ni mo máa pè ó ti yé ẹ̀yin ẹ̀ mọ̀ bóyá ń lọ ó ti yé based on paragalẹ̀ bóyá kẹtẹ já burai sí pé bóyá ń bá mi sọ̀rọ̀ pé ọmọ yìí o ó ti di olórí oko àbàkan ni mí o ṣé kí bá ń sá mi kéré nu ayé wo ọmọ tó bá jọ ṣé ó máa mépo bóyá lọ àsìkò tó bá pé normally pé orí mi kàn táṣì ni pé ó lọ táṣì láfíà máa ṣú ara mi nù lé ìbọn ó ti lọ kírú ẹ̀ má wáyé mọ́ ẹ káàbọ̀ láti Saudi àrírírú ẹ̀ mọ̀ kò jù bẹ́ẹ̀ lọ. kò máa gbá lóhùn àṣẹ ni bàbá ẹ ọmọ pé mi inú gbòòrò ni mò ń gbé. àwọ̀ ìyá ẹ̀yin gan ẹ ti ń ṣe bí àṣẹ ẹ̀ ṣe bí ẹni tó jà. mo jẹ́ bàbá tí ọmọkùnrin tó bá já tó bá ti lọ́rùn pọ̀ máa ṣe òun rẹ̀ náà máa ṣe pẹ̀lú ọkọ mi.
ó yọ nǹkan ní ọkọ mi. ṣé kò tí kò rí burúkú bá mi tí ó bá jẹ́ ọmọ yìí máa mú tá ń ṣólẹ̀ mi ò tiẹ̀ jẹ́ fígò àmúlẹ̀ fún ẹ ṣorí pé o ti forí burúkú ẹ o ti fi bà nǹkan jẹ́ wàá jìyà ẹ. ṣé orí gbóhùn tí wàá tọmọ ẹ̀ tẹ́ ń ṣe látara it's called terrible ending. Number one ṣèké OG disciples èmi ò fara mọ́ ọ̀rọ̀ àwọn olóṣèlú yìí o tán bá ti fẹ̀gùn sí jẹyán tán èpo ẹ máa dohun àìjírí lọ́dọ̀ wọn ni o tọ́wọ́ bá ti tẹ̀kù ìdá tó ti rí nǹkan tó ń wá wọ́n máa yíwọ́ wàdà sẹ́nu bí a ti ní odò straight. wọ́n máa jápa. ó fọ́ àṣàbárí ó mọ ọlọ́ rárá ó mọ ọlọ́ ó mọ̀ pé wọ́n tó bá jẹ́ ọmọ ọ̀tá tó ń rìn lórí ìta mẹ́ta tó dẹ̀ tún máa ń yin tàtàràtà tó yẹ pé níta ẹ̀ tí wọ́n bá ta sí ẹ ló lè ta sí wọn ó gbọ́dọ̀ níjọba lẹ́yìn. Who say no government? Because ẹni ọ̀ràn tó bá dá àwọn ìjọba yẹn lọ́wọ́ abẹ́ pòkè lọ́ máa sọ pé ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ní tiẹ̀ pé kó fi tiẹ̀ sọ́tọ̀ ṣó ti yẹ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́tọ̀ wàá lè máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kó tó bá ń fa jọ̀gọ̀dọ̀ tó dẹ̀ máa ń fa jọ̀gbọ̀n tí ò láwọn sọmọ̀rí lẹ́yìn tí wọ́n lè kú fún ọmọ ọba ẹ̀wọ̀n ló máa kú sí ṣá ó mọ iye àwọn èèyàn tó wà lágódo ni Son of Lagos ẹ̀wọ̀n ló wà láti bí 7 years. tipẹ́. ó mọ ṣèwẹ́wẹ́. mo mọ̀. ṣèwẹ́wẹ́ ikùn. ó wà lágòdò wọ́n mú wọn fílẹ̀ kò mẹ́nìbọ̀dì ló fà á ṣé kò yẹ ní mú fún àṣàbárí. ìdí nìyẹn tá a ṣe nídìí irú àwọn ọ̀nàrẹ́bù yẹn àwọn làwọn máa fi gáìdì táwọn bá ń fò sókè àwọn ló máa wà ní background tó máa wọ́ọ̀ṣì fún wa tó bá rí pé anybody fẹ́ jojú wọn máa sáré pòkè fún wa àti pé ṣe wá rí ọ̀nàrẹ́bù yẹn ó ti gbà mí nígbà òjò rí mo gbọ́dọ̀ gbà nígbà ẹ̀rùn. ìyẹn jífá fún pé bùkún ni fún ọmọ ọ̀dọ́ náà tó fọgbọ́n orí ṣe. lórí ìta ọgbọ́n lórí ìta ọgbọ́n. ṣeré bàbá. láì tàn yẹn dà. kí wàá ní fún ọmọ báyìí. fún àwọn yẹn náà ni pé àdúgbò tọ́nọ́rẹ́bù yẹn ní ká ti lọ ṣiṣẹ́ yẹn mo ti ní kóun lọ ṣe check and balance níbẹ̀ ìwọ ọlọ́bẹ̀ tí ṣe sọ fún ẹ yẹn kò mọ báwo lọ ṣe kárùfí tó àwọn làwọn sọmọrí tó máa yọjú ń bẹ̀ ń kéèsì tabakọ̀ tẹ́lẹ̀ síbẹ̀ ṣígò ló yẹ wọn tó gun lọ́rùn tó gun fúrọ̀ àwọn làwọn tó máa yọjú. tọ́lẹ̀ náà bá wá ṣe gè kò kápẹ́bù. ìwà ìyàwó lórí ó dúró tán àjẹsẹ̀ ọlọ́run. ewúrẹ́ wo ló ń wọlé tí ò ká gò yìí ẹ̀yàn ọmọ ọba ìdúró dédé o. àwọn ẹlẹ́yìn rèé surprise ló bá wà ní. kò gbé fèrè dání aláyé. ẹ̀wọ̀n rò mú bọ̀. background yóò clear o. problem ti fẹ́ wà o. wà tó lè bọ̀ nǹkan. ó wà lẹ́ńkùlé. pé ọgbẹ́ mi ò lérò pé mò ń retí irú àlejò báyìí lórí ta bólà níbí lórí ta ṣègè àti pé báwo ló ṣe mọ bí. Ojú ni wọ̀ ojú ni ṣègè kò kí n ṣàìmọ̀ fọlọ́kọ bí mo ṣe ń bọ̀ kódà tí n bá sọ fún ọmọpẹ́ ní ṣe pé kójú òbí báyìí fún mi they lead me here. ṣé kò sí ti rí ẹ. kò sí but ṣé a lè wọ ní mọ́tò we need to talk. kò sí wèrè. All right. kò bẹ̀rù rárá o ìwọ nìkan láti dá wá sínú ghetto mi ó sì ń yà mí lẹ́nu. ìwọ ni mo wá bá náà you're the king of the streets kò sí nǹkan kan tó fẹ́ ṣe mí. You're so right.
Sì nǹkan tó máa ṣe lóòótọ́. Ṣé o push off for me? Kí wàá nìdí ẹ̀ gangan tó ṣe wá? See, ever since the day I set my eyes on you again, I can't stop thinking about you. You've occupied my thoughts. You've been on my mind, you know. She's up making worry. I'm sure Shege is not your real name, right? I want to be your friend. O fẹ́ jọ̀rẹ́ mi. Bẹ́ẹ̀ni. Kí ló dé tó ṣe jẹ́ èèyàn bíi tèmi ni o fẹ́ yàn lọ́rẹ́? Let's just say I like the way you control your territory. Mo like bó ṣe máa ń ṣe bí olórí. Mo like bó ṣe máa ń kọ́ àwọn èèyàn jọ tó máa ń fún wọn ní instructions, you know. Èèyàn lè learn leadership skills látọwọ́ ẹ̀. So it's a lot to learn from you. I would like to be your friend. Okay, boyfriend then come. Boyfriend, that's all láti jẹ́ ọ̀rẹ́ now. Okay. See, the more you look, the less you see. Let's just say it's a situation of suffering and smile. You didn't tell me, say, make I find out. Find out, go where now? You go find out, go where you put am now. Ibi tó fi sí náà ló máa wá lọ. Ṣé o mú yọjọ orí mi ní tó ń bá mi sọ̀rọ̀ ní fẹ́ pàkàrí àná? I don't understand. That's what show more age. James. 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 Busy. Ṣé kò mọ̀ kó ń dá mi dúró sí báyìí ni? Oh, my baby, not being seen a job to me. I'm so sorry. Go, Ramjare. You're so sorry. Ṣé mọ̀ kó ń dá mi dúró láti ẹ̀kọ́ ni? Tí ẹ dúró tání wèrè wo ló bá sọ̀rọ̀? Má bínú, baby. Ọ̀rẹ́ mi ni mo bá sọ̀rọ̀ náà jáde. I'm sorry. So all important ju èmi lọ àbí? Tó fi rántí kó o ní pé you're very stupid. Josh, now. I'm just 5 minutes late. I'm sorry. Sorry for yourself. Wo, o lè tẹ̀lé mi lọ with my car. Just order your Uber and follow me. Make sure pé o bá mi ńbẹ̀. Ṣé o ń gbọ́ mi? Make sure pé o bá mi ńbẹ̀. Josh, this is a restaurant now. And ìwọ ló sọ pé kí n má gbé mọ́tò mi náà. Nítorí náà mo ṣe gbé cab wá náà. Yes, èmi mo sọ bẹ́ẹ̀. Now mo change mind torí mo ń bínú. Yes, I'm angry. Tó bá bí ẹ dá, má bá mi ńbẹ̀. Josh! Josh! Good day, well done. Ó ga gan-an. Ó túmọ̀ sí pé o máa nà ẹ́ nìyẹn. Àwa tá a jẹ́ gìràn gan-an, a máa ń kẹ́ obìnrin ní nǹkan ẹlẹgẹ́ lóbìnrin yẹn. Bẹ̀ kí wàá lóde tí o ṣe wá ọkùnrin mi? You're a pretty girl. It is well, Shuri. Daddy ni really like Josh. Josh is Dad's favorite. As a matter of fact, ọwọ́ Daddy báyìí lèmi àti Josh dàgbà sí. So wọ́n nífẹ̀ẹ́ gan, wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ gbọ́ pé bóyá mi ò fẹ́ mọ́ o àfẹ́ra wa mọ́. Yeah. Okay. O ti lọ báyìí. So you be my friend? Finally. Oh. But I'm sure we can see again, right? Away from this kind of environment. Of course. Yeah. Of course. Friends. That's it. All right, go sí wèrè. Àmàríra ń jọ mi. Ege. How far? What's up now? Someone not able to call lẹ́yìn. Òun náà ni. Àkìlọ̀ wa lè rí àná. Ó wá kí mi ni ó lóun fẹ́ jọ́ ọ̀rẹ́ mi pòun káyé jẹ. Ó dẹ̀ rí pọ́nmọ yẹn ò bad. Ó ṣáà rí pé iṣẹ́ ńlá ni ó rẹwà gan. Mo dẹ̀ ní kò sí wàhálà. Mo lè máa fi búrẹ́dì kan bẹ́ẹ̀ kò bàjẹ́ rárá. So àgbà kí ló ń bọ̀? Àwọn bright dìde ni. Fọ́gò. Ọ̀rọ̀ kan wà tí ń fẹ́ já sí o. Fọ́gò.
kí ló ṣe ẹ́. a máa bèrè ọmọ wa pẹ̀lú àwọn ọmọ pẹ̀lú ọmọ. fago. kí ni ti pè mí o wọ́n bọ̀ yìí. ṣèké fago. ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín gan sá ṣe rí bẹ́ẹ̀ ṣe fẹ́ ràn mí lọ́wọ́ yìí inú mi dùn gan àwọn èèyàn lè mọ̀ pé nice gan báyìí sá ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín lágbára Ọlọ́run ẹ̀yin lè máa wọlé lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ kò tó pẹ́ education wà very very important gan dìmú bó ṣe dìmú daṣọ yẹn mú mọ́ra wọn bẹ́ẹ̀ ni education wà very very important gan ṣé ìwé ló dẹ̀ fẹ́ kà. ìwé ló wù mí kà o. o dẹ̀ sure pé ìwé ló fẹ́ kà kì í ṣe pé o fẹ́ kà nǹkan mi. ìwé ni mo fẹ́ kà. ó dà ìfọdọ̀ ìbùkún ní ọ̀nà ẹ̀bù ó lè bẹ́ẹ̀ ti ya wèrè mo ti máa ń gbẹ́ máa wá àsìkò mo ti bọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn lórí ìbùkún yìí tọ́ba ti jẹ́ pé mo ti súnmọ́ ẹ wá wá sínú àdúgbò ẹ máa gbọ́ wọ́rọ́ sí ọ̀rọ̀ ẹ máa fún wọn nínú ìyíká kọlọmíìkì ẹ̀yin ni kò dìbò fún àbí olórí burúkú yìí tó bá ti wá wọlé tán ẹ wá sọdá sàbújá àbí ẹ wà nínú àdúgbò ẹ má gbàgbé sẹ́yìn ìṣẹ́jú ẹ ní jèrè tí lè ṣe mí ẹ ní jèrè ẹ ní wọlé ẹ wọ ọjọ́ jèrè kó ṣe ní ìjọ From my area, boys. From my area, boys. From my mo pẹ́ ti ṣe wàhálà látàárọ̀ ebi àti máa pa yín ṣé kí n pe kókó bá yín dáná oúnjẹ irú oúnjẹ wo lẹ fẹ́ láti jẹ. Tantala. Lọ́lá jùlọ. Má lọ. Má jẹ́ kí n lọ torí Yorùbá ní ṣẹ́ràn ní tó máa ń jẹ́wọ́ fún bójú yín ṣe bá ti le ó yẹ káwa tá à ń ṣe nílé ká máa sunkún ni mi ì mọ nǹkan tó lè ṣe yín ẹ sọ bẹ̀ fún mi ẹni tó bá ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ ẹ jẹ́ kémi mọ̀ ṣe mọ̀ Olúwa mi ìdùnnú yín ìdùnnú tàwa bẹ́ẹ̀ ṣe lè ju. ó já wèrè ni. lọ́wọ́. ìyẹn bá bá mi wojú ẹ orí ló máa fọwọ́ páyò mi. o má lọ kó sápò ní má lọ pọ́kẹ́. ọ̀gbẹ́ni má fọwọ́ páyò. Hello honorable Swale kò ní bàjẹ́ honorable Ajilo number 1 tiwa torchlight tá máa fi rìn inú òkùnkùn transformer tó ń tanná fún wa umbrella tá máa ń lò tójò bá ń rọ̀ ó lẹ́nu ọba mi ìbàrẹ̀ o mò ń gbà láyè. àwọn tá a ní ìṣẹ̀lẹ̀. jọgọ jọgọ. jọgọ báwo. aláyọ̀ ti lọ bẹ́ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ ó price yìí ni ó fẹ́ mọ̀ bóyá ẹ náà sànmọ́rí lẹ́yìn ni tó bá ti ń price yìí èmi ṣége pẹ̀lú àwọn tèmi ló ń price àmọ́ àlọ́ rò lẹ́m àmọ́ àyẹ̀fílẹ̀ sẹ́ẹ̀ aláyé mo gbọ́ yín bàbá ó yé mi ó ti lọ mo ti dé bẹ̀bẹ̀ ó ti lọ a máa lọ gba ń wọ́nì ni ó ti lọ báyẹn. ọmọ jọgọ ló ń bẹ o níbo honorable Ajilo chairman tiwa ló lọ bẹ sí wọn náà kọ wọnú àdúgbò inú ghetto pé káwọn kọ bí happy pẹ̀lú àwọn èèyàn the next ó bẹ̀rẹ̀ sí ní gbá wọn lóhùn àwọn ò lè dúró ṣe nǹkan tó fẹ́ ṣe tó fi lọ ṣẹlẹ̀ mọ̀ pé bó ṣe price wọn yà wá ló ń price. jọgọ gba honorable lóhùn. Ọlọ́run sẹ. àbúrò burúkú ni jọgọ ni òkè tí jọgọ bá wá rí yàn ṣerú yẹn sí wọn wá jẹni táwa ń káwọ́ sókè fún tó ṣe tó dáa fáwa. yé mi aláyé ṣègè
tó bá yẹ pé jọgọ ti jọgọ kó jọgọ àsọdọ àwọn fámìlì. Ọlọ́run. ọmọ tó bá yẹ pé òun pa á máa dínkù ṣá. Ọlọ́run. èwo ni wèrè gan. ọ̀nàrẹ́bù yẹn sanwó fún àwọn tí bí ọjọ́ òṣòro náà ni. amóríwọ̀ bẹ̀ ká lè lọ fọ́ọ̀mù ká lọ fún àwọn pa náà. ọba máa ń ṣe é gè ọmọdé Ibrahim kan máa ń bojú rò kó jẹ níyà kò tún ní bojú wẹ̀yìn ẹ jẹ́ kó lúwẹ̀ yẹn tàbá pa lẹ́sẹ̀kẹsẹ̀. Ọlọ́run. ṣége bọ́mọ líle là wà ẹbí kan tó bí wa fún nìyẹn ká sáré kógun lọ́sìn ká mú gò méjì ká papọ̀ ká kú wọn pa. ice water. gbogbo ibi tẹ́ ń gbé mi lọ yẹn pátápátá ni mo ti fẹ́ gbé aláyé lọ ìgbà tí n bá wọn sọ̀rọ̀ lórí fóònù ṣé bẹ́ẹ̀ ń gbọ́ mi ṣùgbọ́n Brian ń jẹ́ kó yé mi pé election ti fẹ́ dé a gbọ́dọ̀ ró nírú táìmù yìí torí ìgbà tí yẹn bẹ́ sí wọn àwọn èèyàn máa ti rí ládùúgbò so táwa bá lọ gbà sí fún wọn téèyàn bá drop ọmọ àmọ̀pọ̀ náà rébù ló ràn wá ṣẹlẹ̀ pọ̀ ṣẹ́ ló máa jẹ́ fún. ìyẹn náà tún wà. tó bá yẹ pé ká wọ́n ọ̀nà náà ni kò sí nǹkan tó bá nínú kí wọ́n fi gò wọ́n nìyàn lápá. èèyàn lè fàbúrò kú ọ̀yàn. ẹjẹ àgbọràn nǹkan tí ṣége bá ti sọ ni. ọ̀gá dáwó padà ó má dùn ní. wọ́n ní ìlà máa fi ṣe Ọlọ́run sọ. mo rò pé àtún play mọ́ ni wọ́n tún gbowó sọ́wọ́ ni. àwọn mèrè tá a bá gbé jáde o. ọ̀gbẹ́ni Àjọngọ̀ ó ń ṣe é ní à ó ń ṣe yamayama ó ń tójú lẹ̀ mọ́lẹ̀. ó ṣe bí Ìbàdàn lóṣogbo wèrè mìíràn ẹ̀ ti fojú jọ fáńtà ó dà pé wèrè wà lórí ẹ̀ ó ti tójú rẹ̀ mọ́lẹ̀ wá ṣèwọ̀n pánálẹ́bù tí wọ́n bẹ́ sí aláì tí wọ́n tá à ń pè fún tọ́ọ̀nù wá tójú àwọn máa tójú rẹ̀ mọ́lẹ̀ fún ẹni àbúrò burúkú yẹn. ọmọ ọba aṣọ aláṣọ olówó ọmọ yẹn kọjá mọ́jà ẹ̀ lára. pátá ni wíwá náà ló ọ̀gá ti yín òun lọ̀gá yín ọ̀gá tàwa lọ̀gá tiwa ọmọ ọba wo ọwọ́ gbọ́ ká sókè náà fi ṣe tú alẹ́ fàlàyé fàlàyé wọ́n ṣe gbọ̀ngbọ̀ngbọ̀n òun náà máa fi gbà láyé létí. ọ̀gbẹ́ni jọgọ ṣọmọ pé mo wá padà hàn tèmi ni pé ó yá kákan wá kìlọ̀ fún ẹ kó lè wọnú etí ẹ ọ̀gbẹ́ni tó bá ṣe bálabàla tèmi àtàwọn tèmi tá bá lọ torí tiẹ̀ jọ́ọ̀jì tá bá torí tiẹ̀ fò sókè takọ̀ lọ ń jọ́ọ̀jì ọmọ a máa jọ ẹ́ gan o dẹ̀ máa jọ́gọ̀ ẹni tó lọ bẹ́ sí yẹn transformer tàwa ni o ẹ tó tọ́nà fáwa nìyẹn o ọ̀gbẹ́ni a máa ṣe nǹkan tí ò dáa fún ẹ o. aláyé ọ̀fẹ́ lòun ìdára fún wa lọ́kọ̀ tó rà. ẹ bọ̀ kan ẹbí kan bàbá mi lọ délé ẹbí ṣáàṣì. jọgọ ìpẹlọwọ ẹlẹ́dàá ẹ ṣége ò sọ wípé ká gbéjà wa tó bá jẹ́ pé ṣége aláwọ̀ wa pé ká gbéjà wa ni ẹlẹ́dàá òun gbọ́ ojú ẹ̀ máa rí ṣége bàtà kẹ́bi tó fún omi. ọmọ ọba aṣọ wáyé dé mẹ́sẹ̀ lẹ́sẹ̀ mi débi pé mo fẹ́ sáré ni. ṣége mo náwó ọmọ ọmọ kéèké sẹ́ni tó bá ti sẹ́ẹ̀tì ẹgbẹ́ ọ̀mù ẹ̀. tó bá ti sẹ́ẹ̀tì ká wọnú ẹ̀. lórí tàbí. lọ́kọ́ àwọn chọ́ọ̀tì sẹ́yìn lọ́kọ́. ṣé ẹ filẹ̀ eléyìí ó mọ bó ṣe ń lọ. ó ṣe é níyàwó má gbàgbé pé ọ̀gá ẹ̀ tó fi ẹ́ síta àwa la lè wọlé. ọ̀gá ẹ̀ àwọn alakọ lẹ́sẹ̀ ṣọ́ra àwọn eléyìí tó kọ́ mú lálẹ́ ìyá wọn tẹjọ́ fò sókè yìí ó máa ń kí àwọn fojú sunkún. alẹ́ ìta máa kẹta mọ́ta ni ìta ò ní káwá bọ́ta kọ́ńdà bẹ́ẹ̀. iṣẹ́ ìgbà táwọn wà ń ta ta ti ń ṣe ìgbà láti kékeré yẹ́ ẹ wà lórí. ọmọ ọba ìta ẹ̀ là á má ti bá wọn kọ́ ta ìta ẹ̀ láti jà wọn kọ́ ló ń ta. aláyé rẹ̀ kọ́ fífi mọ̀ bóyá àwọn sọ fún àwọn lọ́wọ́ àwọn ajá tó bá wọlé jẹ kó yẹ kó fẹ́ jẹ òun. ọmọ kan eléyìí ọ̀kan ò tí ì jáyàn ó ti lé orí pé àwọn ọmọ tó ń kó kiri orí pé àwọn ọmọ yìí ò kọ́ wọn dáadáa ẹkùn làwọn àwòrán ṣáájá o ẹkùn tó bá wọlé ajá àbí tó bá lọ síbi tájá wà ajá náà tó máa in the zanga, shake a panza, in the zanga, in the zanga, shake a panza, in the zanga, in the zanga, shake a panza, in the zanga, in the zanga, in the zanga.
shake it bouncer, it is anga, shake it bouncer. Who got me pity bouncer, yeah. Oh yeah, te salsa, talk about the ma answer. Iku ogun apa kíkanjú, iku odo apo mu wa. Wọ́n ti ṣe gbọ́kọ̀ dúró, wọ́n ti sọ̀nà onírara. Wọ́n dé o, area boys, sádùúgbò yìí o. Ìrẹsà ti mérè o, má ṣe dúró.